amókun ẹ̀wù ẹ̀wọ́ olókèlè ń wú ẹ̀wù sálẹ̀ ọkọ ló bàjẹ́ láyà fi bàjẹ́ bàbá ló bàjẹ́ lọ́mọ fi bàjẹ́ kí ló rò pé máa sọ. Ayọ̀dèjì Sunday ẹgbẹ́ níyì àbúrò ní sẹ́yìn ètò ẹ̀rọ pé mi ò sọ yẹn mi ní sọ torí pé ń tọ́ yẹ kẹ́yìn gẹ́gọ́ ọ̀sọ́ ẹ̀ sọ. Lànà àdà wọ́n lè gẹ́rì ní àdà gbogbo tí jẹ́ ìran ẹjọ́ kọ̀ọ̀kan gbogbo tí jẹ́ ìlú kọ̀ọ̀kan gbogbo dìpátímẹ́ǹtì kọ̀ọ̀kan lóníkálùkù ní protocol tiẹ̀. Akẹ́sọ́lá ìkóra mi láyé òkè lójójú mi ò tutù. Olúṣẹ́gun Olútáyọ̀ ẹjọ́ bá mi sí à program yìí kí lẹ fẹ́ kí n sọ kí lẹ fẹ́ kí n sọ. Ìmọ̀ àti làákàyè àwọn méjèèjì ni wọ́n jọ pàdé ní ẹ̀sìn ògbèjì ilimuli alimi wa akiluli akili talafa mọ́sà lẹ́dí mi ní òmù kọ̀dí áwòrán ṣàràfà ìmọ̀ àti làákàyè wọ́n jọ pàdé ní ẹ̀sìn ògbèjì mọ̀bí tí ẹ pẹ̀lẹ́ sí ògbèjì ọ̀nà tí ó fẹ̀ jù báyìí lọ ẹnìkan bọ̀ lókè ẹnìkan bọ̀ sálẹ̀ wọn àwọn amẹni tí ó yà fáwọn. Ayé tá a wà ní ìsìn àkókò tá a wà ní ìsìn ìgbà tá a wà ní ìsìn àwọn tí wọ́n ní ìmọ̀ ti pọ̀ jù àmẹ́ni tó ní làákàyè kéré àwọn tí wọ́n nímọ̀ wọ́n pọ̀ ẹni ó wà ní làákàyè kéré àmọ́ lánàá ẹni tó ní ìmọ̀ pọ̀ àwọn tí wọ́n ní làákàyè pọ̀. Lánàá gbogbo àwọn bàbá tàná ìmọ̀ wọn ọ̀pọ̀ àmọ́ làákàyè àtọpọlọ tọ́nà fún wọn yà chàchàchàchà yà sẹ́líjẹ́ láàlúwọ̀lì kìràmì ó plenty wọ́n dẹ̀ fi tó ìlú wọ́n fi tú agboolé wọ́n fi tú àdúgbò wọ́n fi tú ayé wọ́n fi tú ẹ̀fọ́rọ́mẹ́ǹtì ayé dẹ̀ gún ogún okun kẹ́kẹ́kẹ́ fún omi àlàáfíà àbáwá ti sìn ìmọ̀ wa pọ̀ àgbọ́yé wa pọ̀ àmọ́ làákàyè àtọpọlọ tá a fi darí ìlú tá ìdarí ayé tá ìdarí àdúgbò ó kéré jọjọ. Kí lẹ fẹ́ kí n sọ? Ṣẹ̀ríà ìsìláàmù gẹ́gẹ́ ó sọ fún wa pé gbogbo ohun tójú bá rí kọ́ lẹ́nu ó ṣe sọ. Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ yìí àbá àtẹ bọ́ọ̀dẹ nísìnyí ẹ ti ń rò wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ míì tó wà lákọọ́lẹ̀ tẹ́lòmí ò bóde kó tìrìtì ẹ̀ ta ẹ̀rọ kórí ó kálukú ò pé ẹ̀yin lórí yín pé ẹ̀yin lè ń fira yín sẹ̀sìn. Orí yín tí ọ̀wá pé yẹn kò jẹ́ kẹ́lòmí ọ̀ máa gbé kalẹ̀. Kò jẹ́ lómi ọ̀ máa gbé kalẹ̀. Ni mo fi ní amókun ẹrù ẹ wọ́ olókèlè ń wú ẹ̀wù sálẹ̀. Ọmọ mi tó mú ò tí ì dá lẹ́nu ẹ̀ ọ́fíìsì àfáàgbà ó ńlá ni wọ́n bú wọn tírìtì yẹn. Ọmọ akéwù dojú kọ àfáà rẹ̀ olórí àfáà àwọn òpè tírìtì yẹn. Àfáà kọ́ pariwo àsìtẹ́ yóò sì dá wa rẹ̀ ọmọ léjeléje tí ò tí ì kú lékéwù kò ní tírìtì ọ̀rọ̀ títí ẹ̀ kò ní sọ tó mọ̀ ń pọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ tọ́lọ́rọ̀ ti sọ lòun ó sì fẹ́ àti fún tó ń gba star tírìtì yẹn sọ nípa sọ nípa kápá wọn kan bóde ní ìsìn lẹ́nu tiwọn lẹ́yìn tí ò ṣẹlẹ̀ tẹ́mi ò tó bẹ́ẹ̀ kí n wí tí mi ìdẹ gbọ́dọ̀ wí lẹ́yìn tí wọ́n ti ń pẹ́ anábìwá mọ̀sálásálá ó jí nǹkan kan pupa ṣe bí aláìníláàkàyè kan inú àwọn àfáà ló ti kọ́ bóde tó ròyìn pé
òun lè sọ ọ̀rọ̀ yẹn tó lè gbayì ṣebí ló fi dá ìdọ̀tí sínú ìgbésí ayé tiẹ̀ tí ìṣẹ́nu ìgbésí ayé ó ń sálámà Muhammad sallallahu alaihi wasallam. Ànábì Muhammad sallallahu alaihi wasallam àtọ́jẹ tó tà Ànábì kọjá kó jí ẹ̀sìn ó kọjá kó jí kọ̀pìlìtì aṣọ gbèlè pátápupa amúkun ẹwù oníkùlẹ̀ ń wọ ẹ̀wù sàlẹ̀. ṣé bí ẹ̀yin ọmọ lẹ́lẹ́lẹ́yìn náà tẹ́ ẹ lọ kéwú Sáúdí tẹ́ ẹ dé ṣé bẹ́yìn lẹ́ ń ríra yín bí ìgbà pé ẹ ti mọ nǹkan tẹ́lòmí ọmọ ẹ ti rí tẹ́nìkan ò rí ẹ ti gbàgbọ́ yẹn tẹ́nìkan ọ̀gbọ́ lẹ́fí ẹ̀yin lẹ́ ń sọ̀sọ̀kúsọ̀ sallallahu alaihi wasallam ẹ̀yin lẹ́ ń wíwìkúwì tẹ́ ẹ bí rẹ̀ pé àwọn oníṣẹ̀ṣe wọ́n ń bú wa sọ́níṣẹ̀ṣe ní ń bú wa àbáwọn là ń búra wa sọ́níṣẹ̀ṣe ní ń bú wa àbáwọn là ń búra wa. sọ́níṣẹ̀ṣe ní ń bú wa àbáwọn là ń búra wa. sáwọn ni wọ́n ń kírètì iná fún wa àbáwọn là ń kírètì iná fúnra wa sáwọn là ń ríra wa bí ọmọ náà. Ànábì wa sallallahu alaihi wasallam ó ní olúwa mi ò fẹ́ kẹ́nìkankan jẹ́ ọmọ náà ṣe bẹ́yìn léjeléje ẹ̀yin tẹ́ ẹ lọ gbàgbà kékeré ní Saudi tẹ́ ẹ lọ kéwú ọ̀fẹ́ kéwú tó kálukú yìí lọ kéwú Saudi ẹ tún gba sálárì ni lọ́dọ̀ wúlọ́wọ́ àwọn ará Saudi ẹ wá kẹ́tì Nàìjíríà kéwú tẹ́ ẹ lọ kéwú Saudi ẹ gba sálárì ni lọ́wọ́ àwọn ará Saudi ẹ gba sálárì wọ́n. Masali kaoriba ya kasaida ya gaba gbọ́rọ̀ àṣẹ látẹnu mi ìwọ tó lè ṣàmì lórúkọ Jésù ọ̀dájú ogun tó ní tòun bá rẹ́yìn òun ò ní padà lórúkọ Ọlọ́run bàbá tọmọ tẹ̀mí mímọ́ iná Ọlọ́run kò jó dànù. Orúkọ mi ní Prophet Ṣólóyè Táíwò bàbá orí òkè àṣẹ àtagbára látòrí òkè àṣẹ àtagbára tó wà ní Gbẹ̀ǹkú area Olódó garage nílùú Ìbàdàn. Masadali kapa gbọ́ọ̀rọ̀ Olúwa ọ̀dájú ènìyàn tó ń bá ọ rìn tó lóhùn ní jẹ́ kó rógòlù láyé irú ẹni bẹ́ẹ̀ lórúkọ Jésù idà ọ̀run kó gé wọn dànù. Wòmísà Olúwa rán mi sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kí ni tó Olúwa dẹ̀ fi rán mi sí ọ òun náà ni pé má sọ ìrètí nù. Dádì àti mọ́mì jọ mo bẹ̀ ọ́ ó lè ti gbàdúrà lóòótọ́ ó lè ti gbààwẹ̀ lóòótọ́ ó lè ti lọ oríṣiríṣi orí òkè lóòótọ́ ṣùgbọ́n sá Olúwa ní kí n sọ fún ọ pé gbogbo ohun tó ń béèrè tó ti rí yẹn má sọ̀rọ̀ ìtínú tó bá ṣeé ṣe oh my God tí Jésù bá lè jí Lásárù òkú ọjọ́ mẹ́ta òkú tó ti kú fún ọjọ́ mẹ́ta tó ti ń rùn táwọn èèyàn ti ń wò pé báwo làwọn ṣe fẹ́ ṣe tí agbára Ọlọ́run bá lè jí òkú yẹn dìde gbogbo tí wọn náà ń lé tó dàbí pé kò tí tẹ̀ ọ́ lọ́wọ́ máa sádàlíkàbà Olúwa ló máa ṣe fún ọ gbọ́ mi sà ṣégbéyàwó tiẹ̀ gangan òun ló dàrú ni oh my God ṣé iṣẹ́ lòun wá tó ò tí ì rí Masadali kaparibaya kasaidaya ṣé ìgbéga ló ń wá lẹ́nu iṣẹ́ tó ti rí kí ló ń tó o ti ń dààmú káàkiri ṣọmọ tó ti ẹ̀bí ló ń fún ọ ní wàhálà ní gbogbo ìgbà tó o ti lọ káàkiri tó dàbí pé o ti rí ọ̀nà àbáyọ Olúwa ní kí n sọ fún ọ pé má sọ ìrètí nù wòmísà o ò tí ì pàdé ẹni tá a rán sí ọ ni òun ló fà á ṣùgbọ́n Olúwa rán mi sọ pé àkókò rẹ ti tó òun fẹ́ tú ọ sílẹ̀ nínú gbogbo àjàgà ogun èyí tí ayé rẹ wà ẹnìkan máa ṣàmẹ gbọ́ọ̀rọ̀ Olúwa gbogbo àjàgà ogun lórí ayé rẹ gbogbo àjàgà ogun lórí àyànmọ́ rẹ lórúkọ Jésù iná Ọlọ́run kó jádànù wòmísà bóyá o tiẹ̀ wà lókè òkun ò ń ṣiṣẹ́ ṣùgbọ́n síbẹ̀ ò lákòjọ bóyá o tiẹ̀ wà lókè òkun ò wáwé ìgbèlú ṣùgbọ́n ó ti dààmú káàkiri ṣùgbọ́n dàbí pé kò tí ì tẹ̀ ọ́ lọ́wọ́ bóyá o tiẹ̀ wà lókè ní Nàìjíríà tí wọn náà ń lé visa ṣùgbọ́n tó jẹ́ pé gbogbo ìgbà ni wọ́n ń decline visa rẹ̀ gbọ́ ìròyìn ayọ̀ rèé fún ọ Olúwa ló fẹ́ yọ̀ǹda rẹ̀ fún ọ pẹ̀lú ọwọ́ agbára mi ò ní àkókò tó pọ̀ ṣùgbọ́n t'Olúwa rán mi ní sí ọ ni pé jẹ́ àjọ gbàdúrà papọ̀ jẹ́ àjọ wá ojú Olúwa kí
kí ni orísun ogun tó ń jà ọ́ gan? Wọn ò tí ì rí orísun ogun tó ń jà ọ́ ló fi dàbí pé kò tí ì sí ọ̀nà àbáyọ. Jẹ́ kí n gbàdúrà pẹ̀lú rẹ, jẹ́ n ṣọ́nà fún ọ. Tí Olúwa bá sọ fún mi lórí ọ̀rọ̀ ayé rẹ, ìwọ náà jájọ gbàdúrà lé lórí. Kó o wá wò pé ṣé lóòótọ́ ṣé wòlíì ni mo pè ní àbí kì í ṣe wòlíì. Wo mi sà, tó o bá pe wòlíì, ìwọ kọ́ ni wàá ṣàlàyé orísun ogun tó ń jà ọ́. Wòlíì lolúwa máa mí sí tí ó sọ àṣírí ogun tó ń jà ọ́, tí wàá sì rí i pé lóòótọ́ àṣẹ ni tọ́lọ́run rán sí mi rèé. Wo mi sà, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyanu ló ń ṣẹlẹ̀ lórí òkè tí mo ti ń bá ọ sọ̀rọ̀ yìí, ṣùgbọ́n mélòó ni mo fẹ́ tẹnubọ̀ nínú àwọn ìyanu tó ń ṣẹlẹ̀? Ṣùgbọ́n wọn náà lè gbìyànjú, jájọ gbàdúrà, má jẹ́ kó sú ọ, jájọ gbàdúrà. Mo máa ń sọ ní gbogbo ibi tí n bá dé, màá sọ fún ọ pé ọjọ́ tó bá lọ sọ pé ò ṣe mọ́, ìjọ ẹ̀ báyìí náà lógun ti borí ayé yẹn. Lórúkọ Jésù, ogun ò ní borí ayé rẹ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wàá fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ sí ogun tó ń jà ọ́. Bóyá àwọn tiẹ̀ fẹ́ mọ àṣírí ogun tó ń jà ọ́, pè mí jẹ́ n gbàdúrà fún ọ kí n dẹ̀ sọ àṣírí ogun tó ń jà ọ́ fún ọ. Nọ́mbà yẹn rẹ o, orí WhatsApp nọ́mbà gangan tí wàá fi pè mí sí, òun náà ni +234 70 25 47 54 27 +234 70 25 47 54 27. Lórúkọ Jésù, àánú máa yanjú ọ̀rọ̀ rẹ. Gbogbo bí tó o ti dé tó dàbí pé kò sí ọ̀nà àbáyọ, ní kété tó o bá ti ń pè fún àdúrà, lórúkọ Jésù wàá rí ọ̀nà àbáyọ. Ògo ni forúkọ Olúwa. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Stay blessed in Jesus' name. Tó padà pọ̀ bá ní pé kẹ́ ẹ múyàwó wá, ẹni ó tó bímọ inú yóò tún mú ọmọ rẹ lọ. Ẹgbẹ́ sálárì ló wà àwọn ará Saudi ni. Ṣé bí lọ ní Nàìjíríà lè sọ̀rọ̀ ayé di àáfàá tó ti ní mọ̀tẹ́nìkan kan ọmọ? Ẹ̀yin lẹ̀ ń wí kùtùkùtù, ẹ̀yin lẹ̀ ń wí tójú yóò tó, ẹ̀yin lẹ̀ ń sọ tẹnu yóò gba, ẹ̀yin lẹ̀ sọ fún kọ̀lọ̀kọ̀lọ̀ wípé ogbe tí ń bẹ lórí ẹdìẹ kì í ṣe náà ẹran ni. ẹ̀yin lẹ́ni ogbe tí ń bẹ lórí àkùkọ díẹ̀ ẹni kì í ṣe náà. Ẹ sọ bẹ́ẹ̀ fún kọ̀lọ̀kọ̀lọ̀, kọ̀lọ̀kọ̀lọ̀ wá ń tu ọrùn ẹdìẹ, ẹ wá lè fẹ́ para yín. Amúkọ kí la rò pé máa sọ? Ẹ mọ̀ pé ọ̀rọ̀ ní wíwọ̀n, gbogbo ẹni tí ó bá wọn ọ̀rọ̀ kó tó fi ọ̀rọ̀ kalẹ̀. Ókè, ẹ jẹ́ béèrè kan lọ́wọ́ yín. Gbogbo àwọn oníṣẹ̀ṣe, Ògún, Ọya, Ọ̀ṣun, àwọn náà mèyí pé èèyàn ló du omi tọ́dọ̀ sun. Ẹ sọ ìjọ tó níṣẹ̀ṣe wá bóde tí wọ́n wá ń sọ àbùkù àti ntọ́sẹ̀lẹ̀ sọ́sùn tẹ́ bínú domi. Ntọ́nisẹ̀lẹ̀ sógun tẹ́ dògún. Ntọ́sẹ̀lẹ̀ sọ́yá tẹ́ dọ́yá. Ṣé wọ́n bóde wọ́n máa wí? Ṣé wọ́n bóde máa wí? Bó ti jẹ́ pé ẹ̀dá làwọn tá à ń sọ yìí, kọ̀ǹdíṣàn kan ló ṣẹlẹ̀ sí wọn, àfojúrí kan ló ṣe wọn tí ń tọ́sẹ̀lẹ̀ bí ṣẹlẹ̀. Tó o bá délùú Kire, à ń pè nìkan ní Òkè Adá. À ń pè nìkan lókè Adá. Adá tí ń bẹ́ẹ̀ èèyàn ló bínú wọlé. Èèyàn ló bínú wọlé. Lókè Adá wa nílùú Kire, èèyàn ìtẹ́pọ̀ bẹ́ẹ̀. Àtórí ẹ̀ máa bọ̀ wàláì. Ìdí Adá tó o bá gbọ́ tí ń sọ Òkè Adá àmú Kire, ó nídìí ó nítumọ̀. Amúkun ẹrù ẹwọ òkèlè ẹwọ ẹwùsàlẹ̀. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ àfà ẹ̀yin tẹ́ ẹ dé tòtò sí i, ṣé ẹ bọ̀wọ̀ fún àgbà àwọn àfà gan. Gbogbo àwọn bàbá wa ṣé ẹ bọ̀wọ̀ fún wọn. Àwọn àgbà tí ẹ ti lọ ṣé ẹ bọ̀wọ̀ fún wọn. Àwọn àgbà tó ṣẹ́kù ṣé ẹ bọ̀wọ̀ fún wọn. Àpẹẹlẹ wo gẹ́gẹ́ lẹ́yìn gẹ́gẹ́ fún àwọn bàbá tí wọ́n jẹ ìyà, tí wọ́n ṣe wàhálà kí gbogbo orúwẹ̀ tó dé bá àṣẹ àti agbára àti àánú tí bẹ́ẹ̀ di Kùránì. Ṣé ẹ bọ̀wọ̀ fún wọn?
amúkùn ẹrù ẹwọ olókèlè ń wo ẹwù sàlẹ̀ ṣèbí àwọn aṣọ pọ́ǹtì kẹdá wà lálẹ́ èyí tí mo mọ̀ pé ẹ̀gbádùn ẹni ó sì kí pọ̀ jù láàrin ìjọ tó gbádùn lọ. I can support you. Mi lè support yín torí pé ẹ kéde èyí rere bí Àlùkùránì ṣe wí. Ẹ̀yin àfá ìkà ẹ̀ ń dojú ọ̀tẹ̀ ẹ̀ ń dojú ìjà kọ àfá ẹgbẹ́ yín. Ẹ̀ ń kírètì iná fún àfá ẹgbẹ́ yín. Àwọn tí wọ́n jẹ́ bàbá tí wọ́n ṣe wàhálà di Kùránì. Ẹlòmíì fi ọdún 14 ilé kí Àlùkùránì inú àwọn bàbá wa yìí. Ẹlòmíì fi 20 years ó fi ka Àlùkùránì. Ẹlòmíì fi 10 years ó fi ka Àlùkùránì. Kùránì ọ̀hún àti rọ́mọ tí ń parí ẹ̀ lóṣù 3 àti rọ́mọ tí ń parí ẹ̀ lóṣù 6 àti rọ́mọ tí ń ké tán lọ́dún kan. Àwọn tí ń ṣe wàhálà yẹn tí gbogbo wa ìfi bá ìfà yẹn ẹ̀ bọ̀wọ̀ wọn mọ́ ẹ̀ fún wọn lápọ̀lẹ̀. Mélòó nù yín lọ́mọ yìí wọn ṣebí gbogbo wọn lẹ́ kírètì iná fún. Ṣé báyìí ṣe ponú tẹ́ gọ̀lẹ́rù para yòókù gọ̀ ni. Iná náà láti kó gbogbo àfa akẹgbẹ́ yín sí eléyìí yọ̀wọ̀ náà tọ̀ yọ̀wọ̀ iná gẹ́ ti kú ẹ ti kóra yín sínú náà ti kú. La ilaha illallah ẹ ti lóòdù ara yín sínú náà ti kú. Ẹ̀yin náà lẹ́ni bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ kíyàn yọ̀wọ̀ náà ọmọ tó kúlẹ̀ kí bàbá rẹ̀ yọ̀wọ̀ náà kí ló dé. Bẹ́ẹ̀ bá sún wájú jù yọ̀wọ̀ náà bẹ́ẹ̀ dúró lẹ́yìn jù yọ̀wọ̀ náà. Amúkùn ẹrù ẹ wọ́ òkèlè ń wọ ẹwọ sálẹ̀ tó lùwọ́ bá dàbí ọ̀pọ̀lọpọ̀ yín ayé ò ti parẹ́ tipẹ́. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹni tó lùwọ́ fi Àlùkùránì hàn Kùránì tá a dẹ̀ ń sọ yìí àtọ́rọ̀ bẹnu Àlùkùránì Ìnjílà bẹnu Àlùkùránì Sẹ̀búrà bẹnu Àlùkùránì àti Kùránì gẹ́gẹ́ odidi ìwé 4 kíṣẹ́ẹ̀tì 4 ni wọ́n papọ̀ sọ́nà kan tí sí Àlùkùránì. Odidi kíṣẹ́ẹ̀tì 4 Tàórẹ́tà Ìnjílà Sẹ̀búrà tu Dáúdà Tàórẹ́tà ńlá fún Ànábì wa Mùsá alayhi salatu wa salam. Ìnjílà ńlá fún Jésù tí wọ́n pè ní Báíbù. Sẹ̀búrà ńlá fún Ànábì wa Dáúd. Àlùkùránì ńlá fún Rasulul Karim sallallahu alaihi wasallam. Mẹ́rẹ̀ẹ̀rin wọn papọ̀ ń bẹnu Àlùkùránì. Àwọn àfáà àtàlà gbé Àlùkùránì dání tọ́jọ́ yìí pé ìwé tá a fún Mósè ó bẹ́ẹ̀ ìwé tí a fún Dáfídì ó bẹ́ẹ̀ ìwé tá a fún Jésù ó bẹ́nu Àlùkùránì. Ẹjọ́ sáàrin bó ti yẹ kárìn sáàtọ̀ bó ti yẹ kátọ̀ pàápàá jùlọ ọmọ kékeré mi nu alálàáfà bọ́lọ̀ ń bá ti jàjà kẹ́ tọrọ akọ́lé bíi 3 bedroom flat tọ́dẹ̀ ní ọkọ̀ wèrè kan tí ń gbé kiri kò sẹ́ni kankan tó jọ lójúmọ́. Àáfà akẹ́kọ̀ọ́ nítumọ̀ lójú ẹ̀ mọ́ bí ìgbà pé kọ́kọ́rọ́ àlìjẹ́nà wọn ti kó lé lọ́wọ́ ẹ̀ sì jẹ́ àyànjú yẹn láàrin ara wa ní. Ẹ̀ sì tírìtì yẹn láàrin ara wa ní. Ẹ jẹ́ àyànjú yẹn. Àwọn bàbá wa tàná tí wọ́n jí àṣẹ ìyáǹdí Àlùkùránì tí wọ́n àjẹ tó wù wọ́n rí aṣọ rẹ̀ wọ̀ kò sí tí wọ́n béèrè lọ́wọ́ Ọlọ́run láàrin kádìjú àyà lọ́wọ́ fún wọn. Mélòó nígbàdúrà ń bẹ lára rẹ̀ mọ́ nísìnyí àfi alẹ́ wèrè látara àbòsí ìgbàdúrà tó sẹ́kù ní òtó nǹkan mọ́. Ìgbàdúrà tó sẹ́kù lẹ́kọ̀ọ́ tó nǹkan mọ́ torí pé àbòsí ti pọ̀ jù. Ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ọmọ nà ní ń dá pàdé ń pàdé. Mo ní àfààní ilimuli alimi wà ákìlù lé ákìlì tálàfà
anabi wa Muhammad sallallahu alaihi wasallam nígbà Rasulul Karim gẹ́gẹ́dẹ́ ìgbà tánàbí di ó le jù báyìí lọ ó burú jù báyìí lọ anabi wa Muhammad sallallahu alaihi wasallam ọba àwọn ẹlẹ́bọ ní Mẹ́kà ọba àwọn kìrìsìtẹ́nì ní Mẹ́kà báwo ló ṣe ṣe pẹ̀lú wọn báwo ló ṣe júwe Ọlọ́run fún wọn tó fi rí sẹ́jẹ́ ṣé bẹ́yìí ṣe ń jẹ́ ìṣe ló ṣe jẹ́ ṣé bẹ́yìí ṣe ń treat anybody ṣe ló ṣe treat wọn no rubbish lẹ́yìn ṣe. Rubbish. Rubbish lẹ́sẹ̀ gbogbo tí ò nítumọ̀ ló ń kálukú ń kàkún tọ́nà bá kí àfáà mi tó bá ti jàjà kọ́lé báyìí kọ́sẹ́ ní ọjọ́ lójúmọ́ láàrin alálàfà tó kù àtúrìtì yẹn tọ́nà bá kí àfáà mi tó bá ti jàjà ní mọ́tò báyìí ẹnì kẹ́kọ̀ọ́ mọ̀rọ̀ ọ̀sọ́mọ́ lójú ẹ̀ àtúrìtì yẹn tọ́nà bá kẹ́lòmíì tó bá jàjà bọ́nú agbádá báyìí tó kó ní ẹ̀gẹ́ dùn ún ó lè pé òun lòun sílẹ̀kùn sánmà òun lòun tì í gbogbo àwọn àfáà tó kù tí gbàdúrà ti bẹ lára wọn ò tó nǹkan wọn ìjà mẹ́nìtì lójú ẹ̀ at least ilé kọ́ láàfin màpá ẹni Ọlọ́run ni ọ́ kì í ṣe mọ́tò láàfin màpá ẹni Ọlọ́run ni ọ́ kì í ṣaṣọ láàfin màpá ẹni Ọlọ́run ni ọ́ inna akramakum inda Allahi atqakum ẹni tó bá ti bẹ̀rù Ọlọ́run lẹ́yìn Ọlọ́run ọ̀ṣun ayé ní gbogbo yẹn rubbish wasting product ni àbá akẹ́kọ̀ọ́ méje àbá akẹ́kọ̀ọ́ mẹ́jọ wasting product. Mr. Kehinde Agbala Gabriel Mr. Kehinde mi àbúrò ní sẹ́yìn wasting product onímọ́tò mẹ́wàá kò nítumọ̀ ṣètò ọba kú mélòó ní ọ̀sìn ọmọ kọ́ńdọ̀ bọ́ọ̀dù bíi mẹ́wàá lásán rẹ̀ kúnú ẹ̀ tó ọba kú gbogbo aṣọ tó kójọ wọn ní fi kẹ̀kẹ́ sí ọ bẹ́ẹ̀ wọ́n ṣe lọ ra níwò aṣọ tí wọ́n fi sí ọ ni ọba àjẹ́ mùsùlùmí ọba àjẹ́ kìrìsìtẹ́nì ọba àjẹ́ oníṣẹ̀ṣe whatever ẹni tó orí ọjẹ́ láàrin àwọn àfáà gẹ́gẹ́ àpọ́nlẹ́dà àpọ́nlẹ́dà àpẹẹlẹdà ara ẹlòmí yóò bọ́ọ̀dẹ yálà wọn Tìjàníyà wọn wọná àfáà náà ní o àwọn Tìjàníyà ẹlẹ́bọ ni wọn àwọn Kọ̀dìríyà lẹ́nu tiẹ̀ ní o ẹlẹ́bọ ni wọn àwọn kìnnìkan ẹlẹ́bọ ni wọn àwọn Sáláfì àwọn ará nìkan gangan tí ìṣẹlẹbọ inú gbogbo mùsùlùmí. Ẹjọ amúkun ẹrù ẹ wá òkèlè ń wọ ẹwù sálẹ èyí tí sẹ̀rí àgẹgẹ sọ fún wa ọgbọ́n mi èyí tí sẹ̀rí àsọ fún wa sẹ̀rí àgẹgẹ kó yé wa yí pé gbogbo àwọn ànábì Ọlọ́run tí wọ́n ti lọ kò sẹ́ni kankan tó ju orí òrí láfi sẹ̀rí àsọ yí pé ká bóde ká máa sọ tó ju wọn rí láì dá sẹ̀rí àsọ bẹ́ẹ̀ fún wa ànábì wa Ìsá ti ṣe Jésù ojú ẹ̀rí ànábì wa Mùsá sallallahu alaihi wasallam ojú rẹ̀ rí àwọn sùhábàl kiram Abubakar Usmanu Umaru bunu Atobi Sayyidina Ali karamallahu wajhahu gbogbo wọn ni wọ́n ní tí wọ́n pass through tó jẹ́ tó lé èyí tí sẹ̀rí àsọ ní pé tẹ́ ẹ bá débẹ̀ ẹ fò ó ṣẹ̀bẹ̀yìn àfọ̀ṣàgẹ̀ dé nìsín ẹ̀ríra yín bí ẹ tó nímọ̀ jù àwọn tí gbogbo orúwa ti mọ̀ láti ọ̀fà 30 years sẹ́yìn láti ọ̀fà 30 years ẹlòmíì nù yìí ti lọ lé kéwú ṣebí lẹ́tọ́ná síra yín lójú lẹ́ẹ̀ma wí yẹmọ ẹ̀ ní mọ̀ pé òsì lẹ́ ń ṣe lọ́nláì. amúkun ẹ̀rù ẹ̀wọ̀ olókèlè ń wọ ẹ̀wọ̀ sálẹ̀. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam 300 and something
inú òòṣà tí bẹ́ẹ̀ di Kaaba 300 and something ẹni òòṣà tí bẹ́ẹ̀ di Kaaba tí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó bára lẹ́rálẹ̀ rẹ̀ torí pé Abraham ti dé òkè báwo ni Rasulul Karim Ànábì sì sọ gbogbo òòṣà yẹn tó sọ di àṣẹ Kùránì ṣé jà ni sọtẹ̀ ni ṣé èbú ni no. Ọ̀tẹ̀kọ́ ìjà kan ló gbé kalẹ̀ pàápàá jùlọ gbogbo àwọn àfà mo ṣàlẹ́jì gbogbo àfà tí ń bọ̀dẹ̀ gbé ìjà ẹ̀sìn ti dé ìjà wo ni ìjà wèrè ìwọ ta ló fẹ́ jọjà ta ló fẹ́ kó lẹ́yìn ọ̀ya péyàwó rẹ̀ àtọmọ rẹ̀ bọ́ ọ bá pe nọ́mbà tèmi èmi ò ní gbé o. Ọ̀gbẹ́sẹ̀ sọ tọrọ fún yín gbogbo ẹ̀yin wèrè tẹ́ ń polongo ọjà bí ìgbà pẹ́ ìhà bá gírẹ́ ìsìn yẹn wàlẹ́ àtẹ̀yìn àtẹ̀bí yín lẹ́jọ́ lọ fèsì ẹ̀. Al-Qur'an lọ sọ bẹ́ẹ̀ o Olúwa ní ìrí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam al-yawm akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum islam ad-din. Al-Qur'an ọ̀rọ̀ Olúwa ní ìrí Ànábì al-yawm lónìí akmaltu lakum dinakum mo ti parí ẹ̀sìn yín kò sí wàhálà ní Islam mọ́ kò sí jà mọ́ kò sógun mọ́ kò sẹ́tẹ̀ mọ́ wọ́n àti mọ́mọ́tò alaykum ni'mati mo ti lóòdù dẹ̀kun mi ẹ máa gbádùn ẹ máa sùn nírọ̀rùn ẹ máa jí nírọ̀rùn ẹ máa jẹun rọ̀rùn ẹ máa mú mi rọ̀rùn ẹ máa bára yín ṣe pẹ̀lú rọ̀rùn wọ́n àti mọ́mọ́tò alaykum ni'mati wa raditu lakum islam ad-din. Olúwa ni mo dẹ̀ ti yọ́nú sí ẹ̀sìn Islam fún yín ẹ̀sìn tọ́nà wa ló yọ́nú sí fún wa tèmi bá fẹ́ pariwo rẹ̀ fún yàn tí mo fẹ́ sọ̀rọ̀ rẹ̀ fún yàn tí wọn náà fẹ́ sọ ṣé ìjà ṣe ló fi wí ló fi rò pa yọ̀ gbọ́ ẹ wèrè ń sí ẹ èébú ṣe ló fi wí ni wọ́n fi máa gbọ́ ẹ yé oní mental problem. Ẹ̀wọ̀n tẹ́ ti dálẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí mi ní ìsìn wọn ti kọ́ lẹ́kẹ̀ ọwọ́ àfáà mi ò ro ìyálà yẹ ẹjọ́ lọ́rùn àfáà mi máa ro ìyálà yẹ ẹjọ́ lọ́rùn ọ̀pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí mi ó ti kọ́ lẹ́kẹ̀ ọrùn wọ́n dẹ̀ pẹ̀rẹ̀ súnà rẹ̀ ètò pọ̀ ju èyí àfáà ilẹ̀ dálẹ̀ àwọn ọ̀rọ̀ tí ò tún kẹsẹ́ ẹ̀rìnrìn ayé bí ìgbà pẹ́ ilẹ̀ rí àṣírí tí a jù àwọn tẹlòmíì tọ́pọ̀lọpọ̀ ẹlòmíì ti mọ̀ ti pẹ́ ṣẹbẹ́ ilẹ̀ bẹ̀rẹ̀ àsọjásán lẹ́nu tí ẹ̀yin dẹjẹ́ àfa gan tẹ́ ń parí pé nípa mọ̀sálásálá ọmọ ọdún mẹ́fà ló fún lọ́fẹ́ àìsà ìrọ̀lẹ́dẹ̀ ń pa kò rí bẹ́ẹ̀ àwọn kan lọ́mọ ọdún mẹ́jọ ni ànábì fi àìsà ìrọ̀lẹ́ ń pa àìsà ìsọmọ ọdún mẹ́jọ ṣèbẹ́yìn náà lẹ sọ pé ogbe tí ń bẹ lórí àkùkọ díẹ̀ kì í ṣe ná ẹran ni ṣe é gbàgbé ni amúkun ẹrù ẹwọ òkèlè ń wo ẹwò sàlẹ̀. Báwo ni àjòjì ti fẹ́ mọ ẹdìẹ funfun nínú ìsásùn tí ọba lọ́wọ́ ara lẹ́nu ẹ báyìí lẹ ń pàtàkì tàn ẹ̀yin lẹ ń pòwekówe ẹ̀yin lẹ ń ṣe wá sí ìfẹ́ ẹnu ẹ fẹ́ ká yóò rí bí ìgbà pé ilẹ̀ nímọ̀ jù at least ẹ̀yin ní nàbà wọ́n òpònú ẹ̀yin ni kó gbogbo nǹkan tẹ́ tọwọ́ bọ̀ nínú ìsìláàmù náà ló di wàhálà ọ̀pọ̀lọpọ̀ àwọn àbá àti ẹlọ́ọ̀ lọ kéwú Saudi tí ẹ náà ṣe àlù fìtínà àbí kí náà ṣe yìí ọ̀pọ̀lọpọ̀ wọn náà ní kọ́wọ́ bọ̀ Mọ́kà di gold wọ́n kọ́wọ́ bọ̀ múra ó di ìyàpò ẹ̀wò látara ojú kòkòrò àtọ̀kẹ́júà ẹ̀ẹ́dẹ̀lẹ́yẹ ṣe jálàbí gbogbo tó bá ti kọjú sẹ́yìn nìkan lọ́nà èyí tó bá kọ̀yìn sí un
Haramu ni. Èpè mú ni. Èyí tó bá ti kọjú sí òun nìkan ní halal. Èyí tẹ́yìn ọba ti mọ̀ ń parẹ́ yẹn ó ti haram. Ẹ̀yin náà lẹ́bọ̀ọ́dẹ ẹlẹ́ni tó bá jẹ́wé tó wá gbò ó ti dẹ́lẹ́bọ. Haramu ni. Àwọn tí ẹ̀dẹ̀ ń ṣe rúkìá láàrin yé aláàlì nìyẹn àbí ẹ ti ní problem. Yóò tó bí ọlọ́sẹ̀ kan ní ìsìn. Wọ́n mú ọmọ kan wá tó lọ́n kádà ọlọ́run fún àánú gbà wọ́n gbọ́wọ́ wa tọ́jú ẹ̀. Nígbà táwọn onírúkìá ti ní kọ́ lọ́wọ́ òdìdí owó wa. Pé tí ń sí òní tó yẹn ẹ lọ mú bọ́ ejò wájàre ẹ jẹ́ ìwé bòbú àwòdì ẹ̀pọ̀ méjì kọ́ máa lọ fẹsẹ̀ yìí ọṣẹ ẹ̀bẹ̀ yìí kọ́ máa mú kọ́ máa fi wẹ̀ ọlọ́run tóbi jùlọ àmọ́ lọ́n sápamọ́ sí la àdúrà rẹ̀ dẹ́gbà odidi owó ní èdè ní ọlọ́mú wa rúkìá. Odidi owó làwọn onírúkìá ní kọ́mọ yìí lọ mú wá. Ìtọ́ bá ti kọjú sẹ́yìn nìkan lọ́nà ìtọ́ bá kọ̀yìn sí ẹ̀pẹ́ ìsọ̀nà. Tẹ̀bá wa ara àfa kan tí ń dálejò lò ó ti di jálàbí. Ẹ̀yin ọ̀nà lẹ́kọ̀ọ́jú bá Mẹ́kà. Tẹ́lẹ̀ ti mọ̀nà Mẹ́kà lẹ́sọ̀ Mẹ́kà di gold. Ó ní tẹ́ntì ọba lọ Mẹ́kà ọmọ lọ́wọ́ 11 million. Kí ló dé? Kí la ṣe kí lẹ́sẹ̀ wa? Ní sí ẹ̀pọ̀ ń bí agbèrò Mẹ́kà náà lẹ́sọ̀ di wàhálà. Ẹ̀ntì ọba lọ umura kọ́ máa wá 4 million 5 million. Amọ̀kùn ẹrù ẹwọ́ òkèlè ń wọ ẹ̀wò sálẹ̀. Ìyá àlùwájú àbúrò ní sẹ́ ìyá dáadáa. Òkèlè ń wọ ẹ̀wò sálẹ̀. Gbogbo àwọn bàbá àtàná tí wọ́n ṣe àwọn bàbá àtàná ẹlòmíì fi 60 years. Ilé ẹ̀ka àlùkù yẹn ó dáko. Wọ́n dáko fáfá àwọn kí wọ́n tó mọ díẹ̀ tí wọ́n mọ̀. Àmọ́ ọ̀dẹ̀ lálùbáríkà. Àìmọye èèyàn ni wọ́n kó wọnú Islam. Ẹ̀yin òde èsì débẹ̀ ẹ̀ ń kó yẹn kú ní Islam ni. Mọye àwọn tẹ́ ẹ ti lé dànù látara ọ̀rọ̀ ọbú látara ìlágbèkalẹ̀. Kẹ́nìkan sọ pé Islam kì í sẹ́sì ní ẹsẹ̀ máa ń túyàn kó tó di pé yóò ṣe. Wèrè wọn ní wíyù. Wàlẹ́ yóò tí fún ni márùn sákàwù. Islam gẹ́gẹ́ nígbà tí wọ́n ń kọ́ wa nítorí ibà aulad bá a ṣe lè júwe Islam fáwọn ọmọ wa. Wọ́n ní tọ́mọ yín bá ti di ọmọ ọdún 7 ẹ máa mú lọ mọ́sáàsì ẹ máa jí tí ó bá fẹ́ lọ ẹ máa tù ẹ máa mú dání. Tọ́ba ọmọ ọdún 10 tí ó bá fẹ́ kírun ọ̀rẹ́ tí ń rẹ̀rọ a máa já bíntíbíntí. Ẹwọ́ tẹ̀rí ìbàlẹ̀ ọ̀làd látọmọ ọdún 7. Ọwọ́ afẹ́ júwe Ọlọ́run fún géńdé baálé ilé ìyálé ilé iná lọ́wọ́ àkọ́kọ́ tìwájú pé nígbà tí ìṣe pé yẹn ní problem. Olúwagé ní ìrìn ànábì Muhammad sallallahu alaihi wasallam iṣẹ́ tá a bá a ṣe rán sáwọn ènìyàn bashiran wa nasiran kọ́kọ́ mọ bó ló ṣe fà wọ́n mọ́ra bó ló ṣe dùn wọ́n nínú bó ló ṣe fi tọ́ dá hàn wọ́n wa nasiran kọ́ ọ̀sẹ̀ wa máa júwe bí ẹ bá ṣe yìí ìyàtọ̀ lọ́wọ́ fi jẹ wọ́n rè bí ẹ ṣe tó Kùránì nìyẹn ẹ mú lo kí lẹ rò kí máa sọ. Ẹ̀yin lẹ́yìn ọ̀ka Kùránì débi pé Olúwa gẹ́gẹ́ sọ fún wa pé kò sógun mọ́ kò sọ́tẹ̀ mọ́ kò síjà mọ́. Ẹ̀yin lẹ́yìn jẹ́ káwọn oníṣẹ̀ṣẹ̀ ọ̀fẹ́ máa fa ìjọmọlúàbí ó ṣe lámọ̀ sàlàsàlàyà léè tẹ́nìkan kò sì tó fàyà. Kò sẹ́ni kankan nu gbogbo àwọn èèyàn wa yìí tí wọ́n mọ̀ pé pàtàkì ànábì Muhammad wọn kò sẹ́ni tí wọ́n mọ̀ pé pàtàkì ní ànábì Muhammad sallallahu alaihi wasallam. Kò sẹ́ni tí wọ́n mọ̀ pé pàtàkì ní ànábì wa Ìsá tí ì ṣe Jésù alayhi salatu wa salam. Kò sẹ́ni tí wọ́n mọ̀ nù wọn. Wallahi
sẹ́ni oníṣẹ̀ṣe kankan tẹ́ béèrè nípa ànábì lọ́wọ́ ẹ̀ ògùn ní sallallahu alayhi wa sallam kò sẹ́ni kankan tẹ́ béèrè nípa ànábì wa Ìsá tí ṣe Jésù tẹ́nibọ́dì wọn mọ̀ pé ànábì Ọlọ́run ni wọ́n àmọ́ nígbà tó pọ̀lọpọ̀ ẹ̀yà àfáàkẹ́dẹ́ gbogbo ọ̀rọ̀ yàrá pálọ̀ lẹ́ ti ń sọ ọ̀rọ̀ pálọ̀ ẹ̀ ń sọ sitin rúùmù ọ̀rọ̀ sitin rúùmù ẹ̀ ń sọ níwájú ìta ọ̀rọ̀ wájú ìta máikrófóòmù lẹ gbé dání báyìí lẹ ń pariwo lẹ ń ké ta tó à ń tún dá ìlú aláìmọ̀kàdẹ́ni aláìmọ̀kànní kò sí kankan nínú tó tẹ̀lé ṣẹ̀ríà kò sí tọrẹ ẹ̀ mọ́ agídí lẹ́sẹ̀ ṣé ẹni tí ń gba mọ́sáàsì wá láti Saudi tí ń gba mọ́sáàsì láti Ghana àti gbogbo bí etí máa ń gba mọ́sáàsì tó gbà wá fáwọn aráàlú àwọn tó gba mọ́sáàsì yẹn wá fún ìjọ fi alert ṣẹ́ẹ̀kì tí wọ́n fún ọ lórí mọ́sáàsì tó fẹ́ bọ́ ọkọ́ sọ fi àwọn ará àdúgbò yẹn kí wọ́n mọ̀ yìí pé iye mílíọ̀nù tó gbàre kẹjọ wá mọ́nítọ̀ bẹ́ẹ̀ ṣe ná ṣàfihàn wọn ẹ̀dẹ̀ lẹ́ẹ̀ṣẹ̀ jálàbí. ìmáàmù tí ń kírun nu mọ́sáàsì ń ṣe sọ fáwọn ará àdúgbò kẹgbà mọ́sáàsì fún pé wọ́n ń san sálárì rẹ̀ tí ń wọlé sákàǹtì tí ṣàfihàn wọn ẹ̀dẹ̀ lẹ́yìn òṣè jálàbí. tí Ramadan bá dé àwọn ará wọn gbogbo àyè tí wọ́n kọ́ mọ́sáàsì ni wọ́n lòdù. báwo tá ń gbé kiri kànga tá ń gbé kiri kò ní tá ń rí bẹ́ẹ̀ ẹ̀yẹ bóde kẹ́ wá fìgbésí ayé yín sépè. ẹ̀yin náà lẹ́dí lẹ fọ́ gbogbo ẹ̀ pọ̀ ẹ dá gbogbo ẹ̀rú àbòsí náà lábá bẹ̀ wàhálà tó ń bí náà lẹ́fẹ̀ẹ́sì yìí. kí lẹ wá rò pé máa wí màá dín kúkú jà èmi wá jẹ́ aláìronú mojú pònú bíi tí àbí mojú pònú bíi tí wọ́n á dín kúkú jà Amẹ́ríkà ni mo múra wọn àbí London. Amẹ́ríkà ni àbí London. amúkùn ẹrù ẹ wọ́ òkèlè ń wọ ẹ̀wù sàlẹ̀ àárín ayé làwọn gbogbo ayé ní gbọ́ mi lánàá kò sí oníṣẹ̀ṣe kankan tó tó bẹ́ẹ̀ tó lè rí àwọn àfáàfin wàláhì tàláhì lánàá kò sẹ́ tó tó bẹ́ẹ̀ tó lè rí àfáàfin kìrìsìtẹ́nì kankan ìrà àwọn àfáàfin àwa náà àìdẹ̀jọ́ ríra wa fi a máa ń bọ̀wọ̀ a máa ń pọ́nra wálé ṣèbáyìí wèrè àáfàá sọmọ́nsẹ̀rí ebe yìí lẹ dé tẹ dá wàhálà lẹ ebe yìí lẹ sọ̀rọ̀ bí ìgbà pé ọwọ́ yín kọ́kọ́rọ́ ọ̀nà wà ẹ̀yin lẹ sọ̀rọ̀ bí ìgbà pé ọwọ́ yín kọ́kọ́rọ́ àlùjànnà wà ẹ̀yin lẹ ń sọ̀rọ̀ tẹ́nìkan kò jọ yín lójúmọ́. bọ́jú orí tí a ṣe kéré mọ́ yìí táwọn olóró bá ń sin orò táwọn eléégún bá ń sin eégún. táwọn olóró bá ń sin orò táwọn eléégún bá ń sin eégún tó bá ti ku òpó ọ̀nà méjì kí wọ́n dé mọ́sálásí wọ́n paná wọ́n dàkẹ́ lù wọn onílù wọn ò ní lùlù kankan mọ́ àwọn tí ń kọrin ò ní kọrin wọ́n fẹsẹ̀ rìn kọjá mọ́sálásí tí wọ́n bá tún ti kọjá òpó ọ̀nà méjì ni wọ́n tún tó bẹ̀rẹ̀ orin wọn wọ́n tó bẹ̀rẹ̀ ìlú wọn ẹnìkan kọ́kọ́ ní ń dá wọn dúró kódà báwọn eléégún bá ń ṣe égún bólóró bá ń sọ̀rọ̀ tí wọ́n bá ti dí ẹ̀fàrúmẹ́ǹtì sọ́ọ̀sì wọ́n dá kẹ́lù wọ́n dá kí orin wọ́n kọjá wọ́ọ́rọ́wọ́. àwọn náà mọ̀ yìí pé Islam ń bẹ àwọn náà mọ̀ yìí pé Kìrìsìtẹ́nì wà. àmọ́ gbogbo ẹ̀ lẹ́dí tẹ́ dàrú. ok
ókè ẹ sọ fún mi dé nísìn àwọn ẹlẹ́gùn àwọn oníkíní wọ́n wọ mọ́sáàsì wọ́n lọ nàmọ́mù ṣé bẹ́ẹ̀ lórí lánàá nígbà táyé kan bóde tẹ́ ń sàṣọjá san tẹ́ ẹ ríra yín bí ìgbà pé ẹ̀yin nìkan lẹ mọ̀rọ̀ sọ bí ìgbà kúrí ara yòókù ò pé gbogbo tẹ́yìn ṣẹ̀ṣẹ̀ rí lónìí ìyẹn táwa kan ti mọ̀ láti 30 years àfáàní kí fáka amáyékèrè àwùkọ fáka sọ́ra rẹ níbi ọ̀rọ̀ tó sọ tí wọ́n fi gbọ́ nípa kọ̀ ṣẹ́bẹ̀ yìí lẹ́bọ̀ọ́dẹ tẹ́ǹsì sámúdùmọ́dì bí Rasulillah sallallahu alaihi wasallam èyí tí ó ṣẹlẹ̀ pẹ̀lú ànábì Muhammad sallallahu alaihi wasallam ṣe báwọn kan nú àwọn mùsùlùmí àwọn tó rí ìwọ̀n òpẹ́ náà ni wọ́n kọ́ ń wí. sáwọn kìrìsìtẹ́nì ẹ̀kọ́ ń pàṣẹ máa sọ pupa ni ànábì jí pátákì pa sáwọn oníṣẹ̀ṣẹ̀ ni ṣe bí nú àwọn àfáà lẹ́lẹ́lẹ́yìn náà ni àwọn tí Kùránì ò yé àwọn tí tíà ò yé àwọn ni wọ́n ń bóde tẹ́ ń wí wòròwòrò èló ni wọ́n mú orúkọ mú díá tádélébọ̀ ọ̀rẹ́ rìn wọ́ èló ni wọ́n ń ta odidi ẹṣin èló ni wọ́n ń ta odidi ilé tẹ́nìkan máa sọ pé àdébọ̀ mọ̀sálásálá pé ó jí pátá níbo ó jí aṣọ pupa níbo ó jí nǹkan pupa níbo ṣe báwọn àfáì náà ni wọ́n ń tú Kùránì lódìlódì àwọn ni wọ́n sọ pé ogbe tí ń bẹ lórí àkùkọ ẹran ni kì í ṣe náà kọlọkọlọ kì í súnmọ́ tẹ́lẹ̀ kọlọkọlọ gẹ́gẹ́ yìí pé iná ilé gbéhùn ṣé báyìí ni. nígbà tá a bá rẹ ti ṣe wá sí tí gbòòrò ẹ̀yin àfa àtẹlẹ gbóná àfa náà ni o ọmọ kékeré ntẹ bá ní ẹ mọ sàsóhun ó kọ òun rè ó kọ ìyá òun rè ìkẹ́kọ̀ọ́ lè sóhun ẹ̀gbọ́n sáà ti fi ogbe oríire wa lé kọlọkọlọ lọ́wọ́. oníkálukú ẹ lọ padà níbi wọ́rọ́wọ́rọ́ ọlọ́padà ẹ mọ̀ nípa sẹ̀ríà ẹ kẹ̀pẹ́ mọ̀ nípa sẹ̀ríà ni gbogbo díìnì lẹ́ kírètì náà fún ẹ̀yin lẹ́pẹ́ amadé ọwọ́ náà nàwárù díìnì iná asad díìnì iná sùmùrà ẹ̀ẹ́dì ọwọ́ náà tìjáníyà ẹ̀ẹ́dì ọwọ́ náà kọ̀dìríyà yọ ọwọ́ náà sànsàlíyà yọ ọwọ́ náà wèrè míì ni ẹ̀yin nìkan lẹ́wà wá lìjẹ́ náà yàrá kan làlìjẹ́ náà ni yàrá kan làlìjẹ́ náà lẹ́fí ronú pé ìnìkan lẹ́wọ̀ ẹ̀yin gẹ́gẹ́lẹ́ máa jalaganu náà tọ́rẹ̀ ń da omi àlàáfíà lù láàmú ẹ̀já yóò sinmi. àlèmúrú wàtù mínàlẹ́ ìbáàdà ọmọlúàbí gẹ́gẹ́ nínú ìjọsìn ni gbogbo ẹni tí ìjọmọlúàbí rẹ̀ tó bá ti ba ìjọmọlúàbí ẹ̀ jẹ́ àbò ń tẹ epo sí ìjọmọlúàbí ọmọlàkejì ẹ̀sìn rẹ̀ gẹ́gẹ́ ti bàjẹ́ àlèmúrú wàtù. ẹ̀wọ̀n tẹ́ ẹ sọ ayé dà ẹ̀wọ̀n tẹ́ ẹ sọ ayé dà ẹ̀wọ̀n tẹ́ ẹ sọ ayé dà látara kọ́líbùlì àwà ẹ̀mí ìfẹ́nu ẹ̀wọ̀n gbogbo ti lọ alájọ Oríyọmí Hamzat àwọn tí ẹ ní Oríyọmí Hamzat ju ànábì wa Muhammad sallallahu alaihi wasallam lọ ẹni ó sọ bẹ́ẹ̀ gẹ́ mọ̀ pé rọ́ ni àmọ́ sálẹ́mi kò ń fẹ́ tọ́ yín ẹni tó sọ yí pé ọ̀nàdìbò Sunday Igboho ọ̀sà owó bàbá dábì ọlọ́mọfà burú ṣe kankan nu yín ájò Oríyọmí Hamzat má dẹ̀dàmú sí má dẹ̀ wàhálà sí ọ̀nàdìbò Sunday Igboho ikú tọ́jà wọn ọlọ́mọdé ọ̀pá yín ẹni tó ní Sunday Igboho ó ju ànẹ́bì lọ òun gẹ́ mọ̀ pé sọkúsọ ni ọ̀nàdìbò Sunday Igboho gẹ́ mọ̀ kún òtún ìkànnì ọ̀sẹ̀ ńlá Muhammad sallallahu alaihi wasallam àti àjò Oríyọmí Hamzat àti ànẹ́bì Sunday Igboho wọ́n mọ̀ pé àwọn òtó kankan inú ànẹ́bì àbí ànẹ́bì wa Ìsá ti ṣe Jésù wọ́n mọ̀ àmọ́ nígbà tó jẹ́ pé àwọn àkàwé bú ó ti ń ṣáájú lọ́dọ̀ tí náà látara àsọgbọnú àsọjú ọ̀rọ̀ tí mú ní pọlọ níbú ọ̀dá bàbá kábíyèsí ọdún òfìfẹ́
ẹni ìtàdé yẹyẹ ọ̀jájá kábíyèsí o ọlọ́run jẹ́ á rí bàbá pẹ́ ọlọ́run jẹ́ kí bàbá wọn pẹ́ lórí àpèrè bàbá wọn pẹ̀lú àlàáfíà ẹ̀mí gígùn àsìkí àti ráúnákùnì méjìlísì ìtòrò ayé bàbá wọn ọ̀jájá yìí nígbà tí bàbá ó gorí ìtẹ́ ọ̀gá wa àgbà bàbá ṣe amadu labibu ìjọba àwọn ló wà sí wọn bàbá wa ìjọba kìnìún àgbàjì àwọn ló wà sí wọn nílé Ifẹ̀ gbogbo tí wọn fẹ́ ṣe wọn tún ní ká wá ṣe wá sí fáwọn látara àbẹ̀rù Ọlọ́run látara ìbẹ̀rù Ọlọ́run ṣèbáwọn ọ̀rọ̀ ọbú kan iná làwọn àfáà wèrè kan sọ tí bàbá wa ìjọba fi wé pé ibi àti jí sí Ọlọ́run pọ̀ ṣé bàbá wọ̀ ní òfin Ilé Ifẹ̀ sáwọn náà wàá sọ pé àwọn ju ànábì lọ àbáwọn ju Jésù lọ ẹni tó wí náà mọ̀ pé irọ́ ni àmọ́ tó ń sáfẹ́ ọkọ̀ pàbọnú hù gbogbo àwọn àfáà ẹjọ́ gbogbo mọ̀wọ́rẹ́kẹ tí a bá dogun ọdún wo lógún wèrè ìwọ ta lẹ fẹ́ jọ jagun ta lọ ọmọ mélòó ló bí ìyàwó mélòó ló fẹ́ tó ń polóògùn ọmọ mélòó ló bí ìyàwó mélòó ló fẹ́ tó ń polóògùn sùwáyà kùránì tólúwa ti sọ pé lẹ́yìn tó ń parí ètò fún Muhammad tó ogun ni ẹ máa lọ jà níbo ni àwọn kọ̀ọ̀dìmí tẹ́ ẹ bá fẹ́ máa tú àyà yín pé gbogbo ọba ṣẹlẹ̀ kọ́ ṣẹlẹ̀ kọ̀ọ̀dìmí ni àyà tó sọ̀kalẹ̀ fún sẹ́lá Muhammad sallallahu alaihi wasallam last al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum islamu din olúwa ní òṣogun mọ́kọ̀ sọ́tẹ̀ mọ́ ibo lẹ́yìn tí rógun tẹ̀ ń pariwo kí lè àárẹ̀ kúmọ́ bẹ́ẹ̀ máa sọ. jẹ́rẹ́ ń pè àbá òní wisdom ẹ̀yin tẹ́ ní ìṣọ̀kan lẹ́ ń pariwo sí ẹ̀rí tí ń ṣẹlẹ̀ ẹ́ ṣé máa kúrò lórí ìṣọ̀kan nítorí tí ta ló dá wàhálà alẹ́ sí ìṣẹ̀yìn ni sí ìṣẹ̀yìn ni sí ìṣẹ̀yìn lẹ́ dá wàhálà alẹ́ gbogbo àwọn ọ̀tẹ̀ bú tẹ́yìn gẹ́gẹ́ ń pa nínú ìsìláàmù ṣẹ̀ríà ọ̀ràn wa àwọn ọ̀tẹ̀ bú tẹ́ ń pa nítorí àwọn àfáà wa àgbà àwọn tí wọ́n jí àsán ìyá di ìmọ̀ tèmi pẹ̀lú yín débẹ̀ tá à ń fi ìmọ̀ dọ́là tá à ń fi ìmọ̀ dára àwọn tí ń jà sán ìyá ṣe bí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin wèrè kan bóde ìtàn búlẹ̀ ń pa ní wọn lórí. ẹ̀yin kan bóde ẹ̀ ń pè tàn bú lérí àwọn bàbá yẹn ni ẹ̀ appreciate iṣẹ́ tí wọ́n ṣe àwọn àfáà wa àgbà tí wọ́n jẹ ìyà lórí ìmọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn mélòó lọ́kọ́ lẹ́nu wọn mélòó lọ́ra mọ́sẹ́nì dé gbogbo ogun ká mélòó nù wọn lọ́ Mọ́kà èmi pẹ̀lú yín débẹ̀ adónlé à ń kọ́lé kìíní kejì kẹta à ń pòyì Sáúdí bó ṣe wù wá à ń gún ọkọ̀ tó wù wá èèyàn mélòó nù wa lọ́wọ́ appreciate àwọn tí ẹ ṣe wàhálà lánàá tí wọ́n dẹ̀ dùn jẹsẹ̀ yẹn ẹ bọ́rọ̀ ọ̀bùdẹ̀ fi wọn ṣẹ́ sí wọn ṣe bá ń kírètì iná fún wọn ni amúkun ẹrù ẹwọ olókèlè ń wo ẹwù sàlẹ̀ máa gbájẹ sọ tọrọ fún bọpọlọ tí ẹ ṣe dúdú kọ́ ni tèmi dúdú o ètò rẹ pé máa wíwù dey play Yorùbá level irọ́ lọ pa torí pé ètẹ́yìn gẹ́gẹ́ dálẹ̀ pọ̀ àní àlọ́sọ̀ kan à ń gbọ́ bàálù lọ Mọ́kà ṣé mùsùlùmí nìkan ní wà wá mùsùlùmí mélòó kan ní ṣe pilot kìrìsìtẹ́nì bẹ́ẹ̀ mùsùlùmí mélòó ní ṣe pilot mùsùlùmí mélòó ló ní bàálù ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń ṣe bàálù wọn ò kírun wọn ò lọ ṣọ́ọ̀ṣì kódà wọn ò ṣe fá kankan àwọn ọmọ pẹ́ẹ́nì kankan ń bẹ títún jọ́ lọ́hùn ṣé wọn lọ́ọ́ dájọ́ wọn àbẹ́mi sáàjà àǹfààní wọn sáàjà àǹfààní wọn ní máa fẹsẹ̀ rìn lọ Mọ́kà ṣe báwọn bàbá ta ní ẹsẹ̀ ní ẹ̀fì rìn wọ́n dẹ̀ wọ mọ́tò wọn kọ́kọ́ ojú omi ìwọ náà fèsì ẹ̀
àwọn tí ń lọ Mọ́kà ńgbà náà ẹni ọba lọ tí ẹ bá ti ń ṣẹlẹ̀ yàtọ̀ báyìí lẹ́yìn tó fẹ́ sàràfà ni ó ti máa lọ ẹlòmíín dé lọ́dún kẹta ẹlòmíín dé lọ́dún kẹrin náà ní ìsìn 6 hours ìwì ó ti bára rẹ̀ Saudi ṣé bẹ́ẹ̀ ló ṣe rí lánàá 25 days 15 days 30 days 40 days ó ti lọ ó ti dé Nàìjíríà padà ṣé bẹ́ẹ̀ ló rí lánàá ṣé bára àkìmọ́lẹ́tù làkódì náà kúnnù wá àti mọ́ tó àlékún ní mọ̀tì kí ló gun àti wàhálà tẹ́fẹ́ ló pè. ẹ padà sórí peace and wisdom ṣé wàá sí fún yẹn pẹ̀lú ọpọlọ pípé èdè òfin Islam bẹ́ẹ̀ ẹ̀kìmọ̀ wọ́n mọ ìsàtún àṣàna ẹ̀sìn tó pariwo òfẹ́ ẹ̀sìn Islam ni o ẹ̀sìn tó pariwo ṣọ̀kan ẹ̀sìn Islam ni o ẹ̀sìn tó pariwo àánú ẹ̀sìn Islam ni o ẹ̀sìn tó júwe ọmọlúàbí ẹ̀sìn Islam ni o ẹ̀sìn tó júwe káàrú ẹbí pọ̀ ẹ̀sìn Islam ni o ṣé bẹ́ẹ̀ ṣe wá pariwo ṣe lẹ́ ń ṣe. ẹ fẹnu pé ogun wo ogun tó ń fẹnu pé ìwọ nìkan lọ́ọ́ dà èmi ò ṣe irú aṣọ tí mo wẹ̀ ní ẹ máa fi jagun sọ́ọ̀mù paṣọ fàájì nílé yìí èmi ò láṣọ ogun lé o wàláì Ọlọ́run èmi ò láṣọ ogun lé mi ò sì mogun jà lẹ́yìn kí n jiyàn kí n jẹ̀bà ọgbọ kí n sì kọ́ mọ́ ń kẹ́wù kí n ṣe wá sí bí ẹ̀dá bá dẹ̀ fọ̀rọ̀ ayé ẹ̀ lọ mi kí n bẹ́ lọ́n fún un kí n sunkún sọ́lọ́ lọ́rùn lórí ohun tọ̀hún èmi ò lógun jà ó ṣẹgbẹ́ àyíká ń pẹ́ mi ẹ̀ láàlájì ká máa dùn sẹ́ẹ̀rí ọ̀nà òdodo ẹ̀rí ògbọ́n tá ń sọ ẹ̀wọ̀n tí ẹ tún wí amúkùn ẹrù ẹwọ́ òkèlè ń wò ẹ̀wù sàlẹ̀ torí náà Ọlọ́run ní fi wá sílẹ̀ gbogbo bí kíbi tí wọn náà bá wà ẹ jẹ́ àpèpè ìfẹ́ ẹ jẹ́ àpariwo ṣọ̀kan ìṣòro tá a fèsì ní ìsìlámù gẹ́gẹ́ àmójútó ìyà tí ń já ní ìsìlámù àmójútó ọ̀pọ̀lọpọ̀ ìyàwó àfáà mi ti dìyọ́ ọ̀sùn ẹ mọ bẹ́ẹ̀ sì yẹn jù yìí ní tí ọkàn ilẹ̀ rán ẹ̀yin náà lẹ́ẹ̀bọ̀ọ́dẹ àtìtàn tọ̀tọ̀ àtìtàn tí ọ̀tọ̀ àtìtàn tọ̀ ráìtì àtìtàn tí ọ̀ráìtì ẹ̀yin lẹ́ẹ̀bọ̀ọ́dẹ tẹ́ máa pa ẹ sáfẹ́ sọ tẹ́nìkan ọ̀sọ́ rí ẹni bá sì lówó ṣe tẹ́nìkan ṣe rí ojú orí tẹ́nìkan ò rí rí ẹ bá ló ń fẹ́ sọ tẹ́nìkan ọ̀sọ́ rí etí rí ọgbọ́n tẹ́nìkan ọ̀gbọ́n rí ẹ gbọ́ ẹ bá ló ń fẹ́ rìnrìn tẹ́nìkan ò rìn rí yóò ṣe wàhálà tẹ́nìkan kò ṣe rí ẹ bá ló ń fẹ́ jẹ tẹ́nìkan ọ̀jẹ̀ rí yóò rárin tẹ́nìkan kò rà rí. ẹ bá lóun fẹ́ mu tẹ́nìkan ọ̀mú rí yóò ṣe wèrè tẹ́nìkan kò ṣe rí. torí náà Ọlọ́run ṣàánú wa burú òní ṣe wa ẹ jẹ́ á lo ìṣọ̀kan ẹ jẹ́ á lo ìṣọ̀kan tí kìrìsìtẹ́nì bá ń bẹnu ẹbí rẹ ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀tọ̀ ọ̀rọ̀ ìjọmọlúàbí tí ń bẹ láàrin yín ọ̀tọ̀ tó o bá tẹ ọmọlúàbí sí kìrìsìtẹ́nì tí ń bẹnu ẹbí ẹ lè di mùsùlùmí bó ní bísẹ̀sì bá ń bẹnu ẹbí rẹ ìyẹn ọ̀sọ́ ìdọ̀tá ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀tọ̀ ọ̀rọ̀ ẹbí yín ọ̀tọ̀ ọ̀rọ̀ pàjọ́jọ́mọ̀ ìlú ọ̀tọ̀ tí sèré àti ìwà rẹ bá dáa oníṣẹ̀sì tí ń bẹnu ẹbí yín ó lè torí tiẹ̀ kọ́ máa kírun ó lè torí tiẹ̀ kọ́ dẹ̀ máa kírun bọ̀tí bẹ́ẹ̀ bá rí léyìí ẹni ọ̀wọ́ náà bẹ́ẹ̀ rí tọ́ ẹni ọ̀wọ́ náà nọ́mbà kíni yàrá tí lálìjẹ́ náà nọ́mbà kíni yàrá yín lálìjẹ́ náà àìmọye kìrìtẹ́nì tí ń lọ sáràfà sáwọn tí ń chẹ́ẹ̀kì ìwé ṣé wọ́n rí ọkọ̀ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n rí wọ́n gbà láàfíà láàyè ni pé ó lè dé Saudi kí mi sí Ọlọ́run bọ́ sí lẹ́mìí kó di mùsùlùmí kí làwọn tá a wà ní Nàìjíríà ọmọ nira wa lára sí torí náà ojú òní tiwa ọ̀nà òdodo TV ní kire ni wọ́n bí mi sí o bàbá tiwa pẹ́ pẹ̀lú wọn lónílẹ̀ bàbá tiwa pẹ́ pẹ̀lú wọn lónílẹ̀ ní kire o ní kire
ní wọ́n bí wọn èmi ni ẹwú níwọ̀nrín ẹwú fi ilé àmì fọ́nà mi ẹwú tí ò ní fún Àbújá lè kiri ẹ̀fọ́ mẹ́nu kọ̀ọ̀kan bàbá kábíyèsí akéré tìlú kiri wọ́n fa burú ṣe bàbá wọn yé bàbá pẹ́ lórí àpèrè bàbá wọn bàbá sí mọ́mọ́ àgbà gbogbo ilẹ̀ kiri ayakumọ̀lá ọlọ́njẹ́ àrí àgbàlagbà pẹ́ mọ́tàrọ́gbà àwọn bàbá yà kí ogun bàbá wa nù lù kiri àtàwọn ìyá wa bàbá wa kábíyèsí sọ́kọ̀ tìlú tààkùn ọlọ́mọdé dààmú sí bẹ́ẹ̀ ni mo kí bàbá wa sálú ìlú tààkùn wọ́n fa burú sẹ́yìn o àti kí àwọn àfa wa ń bẹ̀rẹ̀ ká tún kí wọ́n ní ìgúnlẹ̀ kò tí ì pọ̀ jù àfa àmì aṣẹ́kàlà hajj abdulrahmani mákindé àdìsá olówó ọlọ́mọdúnrún àfa mi rú mọ́ bàtà àfa mi jẹ́ láíláí ọlá àpọ̀lá alukurani gbogbo ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ ọlọ́run lára wa ọlọ́run bá ní nífẹ̀ẹ́ yín o ẹjọ́ ẹjẹ́ àgbà àlàáfíà láàyè ẹjọ́ gbogbo àwọn àfa ẹjẹ́ àgbà àlàáfíà láàyè amúkun ẹrù ẹwọ́ ni o olókèlè ń wọ ẹ̀wù sálẹ̀ kọ̀ọ̀dísọ́ tá àgbà ẹsẹ̀ wá sí ti le jù kún ìsìláàmù fún ìsìláàmù ká ní ẹjẹ́ àwọn bó láṣẹ kún ìsìláàmù ẹjẹ́ ajé kó kún léèyàn látara àṣẹ wa látara àwa wa látara àgbékalẹ̀ wa látara àárín wa látara ọ̀rọ̀ ẹnu wa subhana rabbika